ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Túndé Ọláwọ̀ ṣèrè kan tó gbé títí dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín tọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí mo tẹ̀lé rẹ̀ bó ṣe fún irú yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Yeah! Yeah! Owó! Owó! Owó ló pọ̀ tó yìí. Tó full nínú báàgì báyìí. Àwọn èèyàn yẹ wọ́n máa sú mi o. Ìyẹn rojọ́ títí ó gbàgbé owó tó tó ìsínú mọ́tò. Tọ́ bá máa wí ń sè. Ó lè ti máa lọ gáréèjì kó máa wá mọ́tò mi kiri o. Tọ́ bá máa wí, wọn ò ní sọ pé àwọn lọ́wọ́ gbàgbé o. Bólúwa ẹjí náà máa sọ o. Iye ẹ̀ wá lè kó bẹ́ẹ̀ mi. Kí ni máa ṣe tí máa fi beat wọn tó yìí tó police station ni? Èmi ń gbélé lọ police station. Ẹ wo gbogbo àwọn òbí tẹ́ ẹ kó jọ fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Ṣé rí àwọn òbí wa tẹ́ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ mọ mí ní wípé ká ṣí àkáǹtì fún àwọn ọmọ tàbí ó yẹ kó ti open account fún àwọn ọmọ wọn láti lè pẹ́ lómi gangan tó bá bímọ ló yẹ kó ti open account yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ wípé ìjọ́ táwọn bá ṣègbéyàwó gan ló yẹ kí àwọn ti bẹ̀rẹ̀ sí ní sanwó fún àwọn ọmọdé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ tún wá mọ̀ wípé sílẹ̀ kan sílẹ̀ méjì táwọn ń fi sí àkáǹtì àwọn ọmọ wọn yẹn òun ló máa ran àwọn ọmọ yẹn lọ́wọ́ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ school ó tún ran àwọn òbí pàápàá lọ́wọ́ nítorí wípé àwọn náà á nílò owó yẹn àwọn náà á tún lò fún ìgbéka kan tàbí ìkejì. Nínú so mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ṣé wá rí iṣẹ́ ṣùkú sí i lọ́wọ́ o. Torí ṣe rí. Wọ́n jẹ́ kó yí ọkọ mi torí ọlọ́run. Kí ló dé? Mo bẹ̀ ọ́ nítorí ọlọ́run ní sùúrù. Kí ló lè tó yìí? Ibi tí ẹ ń pa alájẹkú. Ó bì mí torí ọlọ́run. Mo torí ẹ̀rọ oúnjẹ ni. Dákun má bì mí torí ọlọ́run. Mọ́mì, báwo ni nǹkan tí mo sọ fún yín? Assignment ẹ̀? Ẹ̀nà nípa ìfìyàjẹ àwọn ọmọ ènìyàn ní ọ̀nà tí kò tọ́. Tí àwọn olóyìnbó máa ń pè ní human rights abuse. Yes, no. Ọ̀wọ́ pé mo sì mọ̀wé dáadáa ṣá. So? Anyway, mo máa pé lọ́yẹ̀ Èjìgbò. Òun ló máa lè put ẹ̀ through dáadáa. Okay. Ó dàbí ìpòtẹ̀ ló máa wá sílé wa ń rọ̀lẹ́. Tá a bá ti rí, mo máa pe dáàdì. Are you sure? Yes. No problem. I mean, I trust you because it's about already. Oh, thank you, Mommy. I love you. You're such a darling. So, kí ló wá ń ṣe? Mo kàn ń wo few things.
ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fáwọn òbí yẹn. Kí ló rí? In fact ṣe ní lẹ́yìn ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe ṣe ni gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ṣe gbogbo bẹ̀rẹ̀ sí ní sanwó wọn láì sí wàhálà. In fact inú mi dùn gidi gan nígbà tí accountant sọ fún mi pé over 70% of the students ló ti sanwó iléèwé wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀gá ìjọba mi ò fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí nípa ìdíà tí ẹ gbìyànjú bó lè ti dúró ọgbọ́n ẹ̀. Ṣá ìdíà mi wá ni ọkọ mi àti ọmọ àǹtí mi ló máa suggest pé ká ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn tó bá fi dídé mi tí ní kọ́ máa gbélé wọn mi ò lè jẹ́ kọ́ ọmọ kọ́kọ́ wá fún mi ní hypertension ṣùgbọ́n ọkọ mi wá sọ fún mi pé tá a bá lé àwọn ọmọ yẹn lọ pé nǹkan ńlá ìbàjẹ́ ńlá ló máa jẹ́ fún ọ̀ in future torí ẹ̀lẹ́mí náà ṣe kúkú wá gbà ó dẹ̀ wá pè wá. Ẹ wo ìmọ̀ràn ńlá lọ́gbà yín yẹn ìmọ̀ràn ńlá in fact mi gan ti grab ẹ̀kọ́ mi náà mo ti learn in fact mo rí i pé àti ẹni ní problem wà nílé wọn gbélé yín o má jẹ́ kó wọlé lẹ́nu géètì obìnrin ti stop in fact ní gan ló dùn. Ibo lẹ́ni ẹ ti rádúró owó tó tó yìí. Ẹni tó nígbàgbé ẹ̀ sínú bọ́ọ̀sì mi ni nǹkan tó jẹ́ kí n decide láti gbé wá fún yín nìyẹn pé kẹ́ bá mi tọ́jú ẹ̀. N tó dára màá lẹ́ṣẹ̀ yẹn èló ló wà ń bẹ̀. Èmi ò ká o. Ká. Báwo lẹ́lòmíì ṣe máa gbádùn ẹlòmíì kí á lẹ́sọ̀ adúró tó tó báyìí sínú mọ́tò èrò kó tí ẹ bẹ̀rù olè rárá. Ẹ̀wẹ̀ Ọlọ́run ní jẹ́ kárógun lẹ́nu mọ́tò tèmi náà bẹ́ẹ̀ tí n tó yé mi náà lẹ́nu nìyẹn pé èèyàn ṣe máa gbó tó tó ìwọ public bus mo wá ní kí n gbé wá bí bóyá ẹni tó ní máa wá gba nǹkan ẹ̀. Ohun tó dára lẹ́ṣẹ̀ yẹn ẹni tó ní máa wá gbà. Bẹ́ẹ̀ ni torí tí n bá ti kúrò lọ́dọ̀ yín sìn iléeṣẹ́ Bond Radio FM station ni mò ń lọ kán lè kéde ẹ̀fọn aráyé gbọ́ kéèyàn tó nílé mọ̀ pé mo ti gbé àṣàgọ́ yín bí. Ẹ lọ sí radio station. Bẹ́ẹ̀ni. Orí rédíò. Bẹ́ẹ̀ni. Ẹni tó dalẹ̀ ti ṣe yẹn. Ẹ ṣé gan. Kí ló fa argument tí mò ń gbọ́ kí ni wọ́n gbé wá kí ni nǹkan tẹ́ ń sọ. Arákùnrin kan ló wọlé nísìn tó gbé owó ìwà ọ̀gá. Ó yà wá náà lẹ́nu ẹ̀sán. Èló ló sọ pé ó wà ń bẹ̀. Wọ́n ló wọ̀n ká. Ó ní wọn ká ẹrù wà ń bẹ̀ lóòótọ́. Ibo ni ó wá ní òun lọ. Ó ní lọ sí radio station láti lọ kéde. Olóòrùn níbo. Radio station bọ́. Ẹ tẹ̀lé báyìí ẹ tẹ̀lé kò gbọdọ̀ níbẹ̀. Ẹ tẹ̀lé bí ẹ padà mọ́ ẹ̀. Àbẹ̀ báyìí ọmọ jàtijàti. Èyàn gbé dúró tó ń lọ rí ẹ̀dẹ̀ fílẹ̀ kó lọ. What nonsense. Àbẹ̀ rẹ̀ rù. Ẹ wá náà lọ rédíò ṣiṣẹ́ ẹ wá ní kó lọ. Ẹ padà mọ́ kẹ́ méjì pé ẹni kẹ́ gbé wá sílẹ̀ fún mi. Àwọn idiot. Radio station. MKO Abiola. Rárá sà kò ṣe MK mínísítà wálé. Ìwọ jẹ̀bi tó wálé tó mọ sùn síta. Comfort food. Ẹ̀bùn ńlá ló jẹ yẹn. Mọ̀ mú yẹn relé. Okay sir. Lord. Ọ̀gá o, ẹ wà àgbàlagbà tó ń useless ara ẹ̀ kiri. Tó bá ń pé bí irú ọmọ kékeré là ń ṣe irú nǹkan báyìí kọ́, kí ló máa sọ fún wa? Wọ́n. Ebi ń pààyà láyà wọn. Wọ́n tọrọ owó oúnjẹ lọ́wọ́. I can see you are looking good. So how you studied? Fine, sir. The school is so good in your body. It seems to me that as if you are not even reading anything. You are looking so pumped every night, every day. It's stressful. Are you sure? Yes. Okay.
Shade, I'm here because of you, because your mommy called me from the office. That's why I'm here. Yeah, that's true. Off one last assignment, so we need help. What sort of topic is that? If you are joining, you know, like though. Oh, that is human rights abuse. Yes, sir. Oh, that's a good topic, you know. Yimi ọ̀làgbára èyí tó máa ń gàdú. Láti rẹ́gùn tó pọ̀ lókè níjà. Ọmọlédì yẹn ó ń jó pàṣàpàṣà. Nígbà ọkọ̀ ń jó pàṣẹ wá gbé tibí yẹn sí. Topic tó dá nìyẹn. Mo wà ń bì fún ẹ. Ṣé o mọ̀ pé woman rights abuse ó pé lọ́nà oríṣiríṣi o. Tí ó pín sọ́nà tó pọ̀ gan-an bíi kí ọkọ wà kó máa fi ebi pé kí olówó kan fi ọwọ́ ọlá gbá ẹnìkan lójú kó gbé lọ sí police station. Ẹni ẹ ò ṣe o but nítorí pé olówó yẹn ó fẹ́ fi hàn pé òun jùlọ ó lè gbé lọ police station ó ní kí wọ́n tì mọ́lé ó fáwọn ọlọ́pàá lówó. That is woman abuse. That is what woman rights people fight for. Are you getting me? Ìyẹn tún wá dúró síbì kan o àwọn kan tún wá wà o tí wọ́n bá bímọ wọ́n á gbé ọjà lọ́mọ wọn lórí wọ́n máa kiri káàkiri títí àwọn ọmọ kéékèèké yẹn. That is child abuse. Kí ni mo ṣe àlẹ́ ọ̀bí orí kan bẹ́ẹ̀ don't get inside idiot òní bọ́m̀bẹ̀ òní ni I got to be rich kò ní bọ́m̀bẹ̀. Are you getting me? Ìkan tún wá wà o orí àwọn journalist yẹn ṣe borí wọn wọ́n máa ń kọ̀ròyìn wọ́n máa ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlú bí wọ́n bá ìjọ kí wọ́n sọ nǹkan tíjọba ṣe tíjọba ò bá wá fẹ́ wọ́n ti sọ òótọ́ nǹkan tíjọba ṣe ìjọba wa lọ mú wọn torí pé wọ́n sọ òótọ́ wọ́n lọ tì wọ́n mọ́lé. That is human rights abuse. Ẹ̀yin boys báwo ni ṣe ti tẹ́kẹ̀ ẹ̀? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti mú. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀gá mi ọmọ lẹ́yìn boys náà ṣe máa tó ṣẹlẹ̀ ní pé ìgbà tí mo gbé kí ní head office tí mo yẹ̀ wò dollars wà bẹ́ẹ̀ náírà wà bẹ́ẹ̀ so nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni kẹ́ ọ̀gá yẹ. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé àbí ṣẹfẹ́ ṣẹ̀wọ̀n ni. Ẹ̀wọ̀n dá o. Ṣẹfẹ́ kí aṣọ bọ́ lọ́rùn yìí. Ìyá mú fún mi. Àárín àwa mẹ́tẹ̀ẹ̀ta lọ́rọ̀ yẹn máa wà. Now kò ní bọ́m̀bẹ̀. Bí ṣe fojú wo dọ́là sí tá a bá ṣe sí náírà á fẹ́ tó 12 million naira. Ẹ̀rù owó bẹ́ẹ̀ o. So tẹ́ máa ṣe fún mi sìn ni pé ẹ bá mi get àwọn burú dé ṣe. Wọ́n wà kó odò níbi tó táwọn ní kò dùn. Tó máa wá bá wa ṣe ẹ̀wọ̀ yẹn. Ẹ̀yin méjèèjì ẹ̀gbọ́n àfi ká tẹ̀lé mi ká lọ service guard. Ọ̀gá mi ṣọ́ọ̀ṣà. Ó pọ̀ lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ and again ìwọ náà ti gbọ́n kẹ̀ o ṣáà rí kan tó tún ṣẹlẹ̀ ńlú yìí lẹ́jọ́ mẹ́ta yìí tí àwọn Boko Haram tí wọ́n wọ ìlú kan tí wọ́n kó àwọn ọmọ student tí wọ́n rọ́ gbogbo wọn sí mọ́tò nǹkan bí student tó lé 250 student tí wọ́n dẹ̀ kó wọn lọ tá àmọ́ bí tí wọ́n wọlé sílé ni ṣì tí gọ́ọ̀mẹ̀ntì wa ò lè ṣe kankan. That is human rights abuse. Èwo ló fẹ́ ń bẹ̀ o. There's a lot. Ṣadé wàá wá wọnú ilé lọ́sìn wàá lọ mú gègé ẹ àti ìwé ẹ wá síbi nítorí nǹkan pọ̀ tá a máa. So a máa bá a létí díẹ̀. Yes. Okay. That's Thank good. you, sir. Yeah. So grateful. Mombasa. I'm here for you.
Daddy mi. Daddy mi. Daddy mi. Ṣé mo pọ́n là mo fẹ́ lọ submit ìtàn ìdílé wa tí wọ́n ní ká kọ wá nílé ìwé wa. Lọ́la ilé fẹ́ kọ́kọ́ rẹ̀. Rárá o kọ́kọ́ o. Lẹ́tà. No break, no jam. No comma semicolon. Yes, ke. Only ọfẹ́ kọ́kọ́ rẹ̀. Ọkọ̀ọ̀kọ́ Daddy mi. Àní ìtàn. Lẹ́tà tó ní ká kọ wá ọlá mo fẹ́ lọ submit ẹ̀. Wọ́n á ní kí n kà sí létí. Bẹ́ẹ̀ni. Ó yá kọ́. Ẹ ṣé Daddy mi. Bí mo ṣe kọ́ leléyìí o. Ẹ wò mo ní Daddy mi. Daddy mi. Yes, ta nìyẹn o. Ẹ wọlé ta nìyẹn. Ẹ máa dání. Ẹ káàbọ̀. Ẹgbẹ́jọ́ mẹ́ta ṣàlàáfíà ni. Ilé ń kọ́ pẹ̀lẹ́. Jésù àwa pẹ̀lú yín. Kristi àdúró tì yín. Bàbá mi ò yín fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹ pẹ̀lẹ́ gan. Ṣé kò sí ti ara yín o? Ẹ kọ́ mọ́ bàásì náà ni. Ìrànlọ́wọ́ kan ni mo bá wá. Mo sì fẹ́ kẹ́ ẹ ràn lọ́wọ́ ni. Ẹ rí i pé nígbà kan rí iṣẹ́ àárọ̀ mi. Ṣé bẹ́ẹ̀? Ṣé rí mo gbaṣẹ́ contract kan ní oil company, staff quarters àti clinic. Mo ti kó àwọn kan tán but eléyìí náà ti fẹ́ parí kúkú lókù. Mo wá ní kí ẹ wá bóyá ẹ lè bá mi kunrú ẹ̀ tó dẹ̀ máa fine ifun tó máa fine ju ètò ẹ̀ ṣe fún ọ̀rẹ́ mi yẹn lọ torí iṣẹ́ company ni. Sẹ́rí sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá gbé iṣẹ́ fún abáyẹn àwọn oríṣiríṣi ọ̀dà ni a máa ń lò tá a fi máa ń kunlé ṣùgbọ́n àwọn tá a máa ń ṣiṣẹ́ yẹn fún wọ́n máa wá ń complain pé ọ̀dà yẹn kì í pẹ́ tó fi máa ń ṣe gbogbo ẹ̀ so ó máa ń jẹ́ kí iṣẹ́ sáfẹ́rẹ́ fún wa wọn ò ní fẹ́ gbé iṣẹ́. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀. Túndé Ọláòṣèré kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí mo tẹ̀lé rẹ̀ ó ṣe fún ilé òye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀ tún